mo rí i pé kinní kan wà ó ní àlàáfíà táwọn èèyàn wá láti rò nínú Àtíkù. ṣe rí nígbà tó kọ́kọ́ wá sẹ́kọ̀ọ́ tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní custom bí ọmọdé ń gbà yẹn, ṣe mọ̀ pé obìnrin tó kọ́kọ́ pàdé tó fẹ́ láya ìyàwó ẹ̀ ọmọ Iléṣà ni. Yorùbá ni. ọmọ 5 tó kọ́kọ́ bí nílé ayé ẹ̀ wọ́n yìí wà láyé o. wọ́n ṣe jẹ́ Fúlàní wọ́n jẹ́ Yorùbá o. àwọn ọmọ ẹ̀ tó kọ́kọ́ bí ọmọ 5 tíyàwó ẹ̀ bí fún tó kọ́kọ́ bí Yorùbá níyà wọn, wọ́n dẹ̀ ń sọ Yorùbá o. kò ń ṣe gbòòsà pé ó kọ̀ déédéé bẹ́ síbì kan nínú ilé ẹ̀. bá a bá ṣe ń wò bí àwọn olóyìnbó ṣe máa ń sọ ẹ̀jẹ̀ wa náà wà nínú ilé ẹ̀ o. kò ní fi àáké kọ́rí kó lóun ò gbọ́ nǹkan tí Yorùbá ń sọ o. kò ní fi àáké kọ́rí. yàtọ̀ sí èyí Jagaban tó ní òun náà ní pé ọmọlúwàbí tó ń lò ní àbí kí nílẹ̀ Yorùbá. bí ó ṣe ń Olódùmarè ló ṣe ń ṣọlá ẹ̀ o, ẹni tó bá dẹ̀ wọ́n ló ń fún. bá a ṣe ń dìbò tẹ́lẹ̀ rí mọ̀ pé tó bá lọ síbi polling station ẹ̀ wọ́n já káàdì fún ẹ, wàá fi PVC ẹ̀ wàá fi yẹn wàá fi identify rẹ̀ ẹ̀ á ní kó tẹ kinní kan tó bá yá wàá tẹ̀ á bẹ̀rẹ̀ sí láwọn ń kà. tán bá kà tán bẹ̀ á fọwọ́ gbé gbígbà téèyàn gbé ọmọlangidi á náà lọ sí collation center. láti ibẹ̀ tẹ́tí dìbò dé collation center ọwọ́ màná fi ń gbé lọ. kí ló ń ṣẹlẹ̀? àbòsí, ìdọ̀tí, ìwà játijàti tí ò bọ́ sí náà wọ́n á ti fọwọ́ yí. ìbádàn wọn ni ẹ lọ sílé kóòtù, ẹ lọ sílé ẹjọ́ kẹ lọ bẹ̀rẹ̀ sí ṣe. so adájọ́ ló máa dé máa tí wàá máa sọ pé ìwọ ni ó wọlé ìwọ kọ́ ló wọlé. ṣé bọ́n ṣe ń ṣe ni ẹ ṣe kúkú pa àwọn adájọ́ kan máa lọ kó àwọn tó máa di aṣojú wa nílẹ̀ ilẹ̀ wa. nísìnyí olórí oko dẹ̀ ti wá fọwọ́ sí pé ó di dandan pé bàbá ṣe ń tẹ̀ kó máa lọ́nu kọ̀ǹpútà káwọn máa rí kí gbogbo á lè máa rí. irú ìdìbò yẹn ló máa wáyé ń sìn. àwọn kan ti ṣe o, wọ́n ṣe l'Amẹ́ríkà a rí, wọ́n ṣe ìlú òyìnbó a rí, wọ́n ṣe ní France sí a rí. kọ́ máa sọ fún wa pé àwọn tó lọ ra machine kan láti China kì í dìbò. ibikíbi iyekíye tán bá máa lárí pé a máa ná láti lè gbóòótọ́ ọ̀rọ̀ wá, nítorí ibi tí ò bá sóòótọ́ ọ̀rọ̀ tó jẹ́ pálá àbòsí ni kò lè sàlàáfíà ń bẹ̀. ẹ wo bí ìlú ṣe rí. ǹjẹ́ tó bá jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ wọ́n mọ̀ pé ìbò míì àmọ́ tó máa dìbò àwọn tó ń lọ kọjú sí àwọn èèyàn wa o, John ní sọ́ṣòkòtò wọn iṣẹ́ tán rán wọn náà máa lọ jẹ́. gbogbo wa láti gbọ́ pé lọ́tẹ̀ yìí o ìbò tá a bá là ń di nǹkan táwọn èèyàn bá fẹ́ páwọn fẹ́ ló máa jáde o. a ti sọ fún wọn èyíkéyìí tó bá jẹ́nu wọn àti tẹgbẹ́ wa àtẹgbẹ́ kejì
a ní pé kó lọ wéèyàn kan kó máa dáhùn ọ̀rọ̀ fún ẹ o, ìwọ gan la fẹ́ béèrè lọ́wọ́ ẹ kí ló ti ṣe rí o, ibo ló ti ń bọ̀, àwọn iṣẹ́ wo ló ti ṣe, owó tó lò ní ibo ló ti rí, iṣẹ́ wo ló dálẹ̀. Ó di dandan káwọn èèyàn wá béèrè. Tí ọ̀kan bá kọ̀ kówó wá fún yín àbó kóṣù wá ó kó kinní kan wá pé ilé nìkan kó fún ẹ gbà lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n ẹ jókòó kẹ́ roore o, torí àwọn ọmọ wa lọ́jọ́ iwájú kálàáfíà lè tó wọn la ṣe máa dìbò tá a máa dẹ̀yìn pé ẹni tá a máa mọ̀ pé ó máa nífẹ̀ẹ́ ìlú tó máa ṣiṣẹ́ ìlú tá a láre láti lè kó èrè oko wálé ní káwọn èèyàn wá dìbò fún o. Ẹ má jẹ́ àtúnṣe ẹsẹ̀ gbé o, àdẹ̀ gbọ́dọ̀ jẹ́ kán jíbò wa o. Kàkà kan dání mọ́lẹ̀ lóde níwájú òde àná ẹni, àájà ìtàn aya ni o. Sórí tí n bá ní kò bà mí lọ́kàn jẹ́, mò ń parọ́ ni. Bí ìgbà tí èèyàn gbé epo lọ sórí èṣù ni, tó lọ tọ́po sórí èṣù. Bí ìlú ṣe rí sìn, ṣé nǹkan tí ó dùn mọ́ gbogbo wa nú ni? Ẹ wá ní pé kán gbowó. Àwọn tó tiẹ̀ náwọn ná owó náà, níbo náà ti rí? Níbo ló ti rí owó tó ń ná irú owó bẹ́ẹ̀? Àwọn alábẹ́kélébé tán dẹ̀ ní kán máa ṣe ojú pé ẹni tó bá gbowó tí ò mọbi tó ti gbé kán béèrè lọ́wọ́ wọn. Àrí nǹkan kan o. Gbogbo àwọn ọmọ Yorùbá èèmọ̀ ló wọ̀lú o. Tá a bá rò pé kò kàn ẹ́, kò sẹ́ni tí ò kàn o. Tí ẹni tó dédé gbé irú owó bẹ́ẹ̀, èèyàn kan tó fi 100 million tó lóun fi ra fọ́ọ̀mù alábẹ́pétélé tí ò ju pépà mẹ́ta lọ, 100 million, ó dẹ̀ díjọ́ tẹ máa dìbò ló bá bọ́ wájú níṣẹ́jú kan òun ló ti sú ẹ, òun ló ṣe mọ́, ó ní gbogbo àwọn tóun kó wá o, ẹ lọ dìbò fún lágbájá. Èṣù ló wọ̀lú, ìranù ló ń jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ kí ló ń bo lọmọlúàbí kù sí? Gbogbo adẹ̀ ń wò. Ebi ń pa àwọn ọmọ nílùú, kò síṣẹ́, kò sówó, kò sóúnjẹ. Iléèwé yunifásitì wọ́n ti tì í láti bí oṣù 6, àwọn ọmọ yẹn ò lọ léèwé. Àwọn náà tiẹ̀ ṣe tán ṣe NYSC, wọn ò ríṣẹ́. Ẹ̀yin kó owó bẹ́ẹ̀, ibo ló ti rí irú owó bẹ́ẹ̀ téèyàn kan dẹ̀ ti béèrè lọ́wọ́ ẹ̀? Ó wá ń gbọ̀n bí kíní òru, ó ní kò sí nǹkan tóun ò lè dá. Kí ló ò lè dá? Olódùmarè, àdúrà la ń láti kún fàdúrà o. Torí tí èèmọ̀ bá wọ̀lú báyìí, àdúrà ló kù o, torí àdúrà ló ń gba agbára kì í gbà. Ǹjọ́ rẹ́ni tó wálé ayé tí ò lọ rí? Ṣọ́rẹ́ tó wá níjọ́ tó ń lọ, gbogbo góòlù tó gbà àtowó olówó àtowó ẹni ẹlẹ́ni àti owó tiẹ̀ tó kó sínú pósí ẹ̀, àwọn tó ń da yẹ̀pẹ̀ bóná máa wú pósí ẹ̀ lóru láti kówó ẹ̀ lọ. Ẹ jẹ́ àṣeré. Bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ yẹn, ó dédé bá gbogbo wa. Àwọn míì fẹ́ràn bó ṣe rí pọ́kú yẹn tán pọ̀. Àwọn míì ní tó rán kéré bẹ́ẹ̀ yẹn náà ṣe nànàkúnà owó. Ṣé rí eré tó ń pè ní ìjọba alágbádá democracy, kò ń ṣeré tí a kò máa ní ká sáré 100 meters, kò
pé ká sá eré. Bí generation kan bá ṣe ń wá wọ́n ṣe máa dá wọlé tó máa tún ṣe tó máa kọ́ kì í tán. Olóyìnbó á ní it's not a 100-meter dash race. It's a continuum. Ṣé mọ̀ pé bá ṣe ń ṣe tẹ́lẹ̀ rí náà kọ́ yìí nìyà. Bẹ́ẹ̀ mọ̀ pé àwọn àgbà kan á kọ̀ déédéé jókòó wá ní ìwọ ló máa lọ ìwọ ò lọ ìwọ mú sùúrù ìwọ ṣe báyìí ṣe báyìí. Gbàtó tó yá wọn tún ní kọ́ máa ṣe ní pé ọ̀ràn delegate lẹ́tù máa ṣe láti local government títí dé state á tún lọ fún zone á tún ṣe gbogbo ẹ̀. Gbàtó tó yá sìn olórí oko kọ̀ tún dàrú pé òun ò fọwọ́ sí mọ́ pé ìbá àwọn tó ń bá yàn níjọ́ yẹn lọ́ọ̀ nìkan ni pé kán tún lọ. Àtútù ti ṣe yẹn sìn. Ṣe rí bá ṣe máa wò ó torí tó bá yá tí gbogbo ẹ bá lọ tán á láti tún jókòó pé inú ìta ń lò tẹ́lẹ̀ àti ìta tún ṣe nísìn èwo ló da jù nú ẹ̀. Àwọn olóyìnbó á ní pé ká tún ṣe assessment pé ṣé yẹn ló da ni o àbí ìta ń ṣe tẹ́lẹ̀ ni o àbí ètí pé gbogbo èrò á kún bẹ̀ yáa pé èèyàn kankan ò ní lè rówó tó máa nánàkúnà bẹ́ẹ̀ yẹn. Gbogbo yẹn lọ́n tó máa tún rò. Nǹkan tuntun ni èmi ò rí rú ẹ̀ rí but inú àwọn kan dùn pé ó ṣe pọ́kú bẹ́ẹ̀ yẹn but ẹ̀ràn tó kó owó tó kó owó níbo ni ilé ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ọ̀gbẹ́ni ọmọ yóò gbàgbà fọ̀ ó káṣọ wálé ẹ rójú olè ẹ mú bá wa ṣe máa ń sọ nígbà tèmi kéré nìyẹn o tàdé yìí ń sọ títí dìsì 100 million yẹn á rán ọmọ ẹgbẹ̀rún lọ sí ilé ìwé ọ̀fẹ́. Ní bá ṣe máa ń ṣe nínú ẹgbẹ́ wa lóòótọ́ nígbà táwọn tó bẹ̀rẹ̀ wọn dálẹ̀ wọn ní tí ààrẹ bá ti ṣe ọdún 8 látòkè ọya a wá sí ìsàlẹ̀ ìsàlẹ̀ ń bí tó bá dẹ̀ jẹ́ ìsàlẹ̀ náà ni a tún padà sọ́hùn. Ṣùgbọ́n nǹkan kan ló ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn délẹ̀ àwọn kan ti fà á kékọ́rí pé nǹkan tá a kọ sínú ìwé òfin ẹgbẹ́ wa rèé o pé tí nǹkan bá ti lọ́dún 8 lókè o a wá sí ìsàlẹ̀. Èmi kọ́ ni mo kọ́ òfin ẹgbẹ́ wa ni. Wọ́n ní Buhari kò ń ṣọmọ ẹgbẹ́ wa. Wọ́n ní ẹ mú sùúrù o. Ṣé Buhari wá láti Anambra ni àbó wá láti ìlú Èkó? Ṣé bí ìwà gúúsù lọ́hùn ló ti wá àbí Fúlàní kọ́ ni? So kì í wá ń ṣe ọmọ bíi Nàìjíríà mọ́. Ẹ má jẹ́ àtúnra wa. Òótọ́ lóòótọ́ àbòsí làbòsí ń jẹ́ o ẹ jẹ́ àtúntò ká tún wò. Wọ́n bá yan àwọn kan pé kán lọ tún gbogbo ọ̀ràn zónì yẹn wò èmi náà wà lára wọn. Gbàdá dé pàdé yẹn gbogbo ariwo tó ti kọ́kọ́ ń lọ lókè nílẹ̀ gbogbo ẹ̀ lókàkú sọ pé a pè section 7 subsection 3c ní constitution wa nǹkan tó kọ́ bẹ̀rẹ̀ o ọ̀dẹ̀ tí ì change ẹ̀. Ẹgbà bẹ́ẹ̀ gbà àwọn aláriwo bá fara balẹ̀ rí lóòótọ́. Àwọn kan tiẹ̀ kú tún sọ ń gbà wọ́n ní kí lẹ̀ ń sọ pé irú nǹkan tó ń ṣe ọ̀ràn zónì yẹn tó máyé wá ń gbà yẹn kò sí gbogbo ẹ ti kúrò náà ṣe mọ́sìn
ẹwà àwọn alábòsí nísìnyí gangan bí ìlú ṣe rí ló ti wá di ó di gbọ̀n láti rí i pé a ṣe torí gbogbo bá ṣe ń ṣe gbogbo nǹkan mèremère bí gbogbo a ṣe máa ń ṣe pọ̀ tẹ́lẹ̀ ó ti túká ó ti fọ́ lójú. wọ́n bá dákẹ́. èyí pé lóòótọ́ ńgbà táwọn tó ń dá ẹgbẹ́ wálẹ̀ àwọn bàbá tó ń dẹ́gbẹ́ lẹ̀ wọn ò rò pé ẹgbẹ́ mi àtúwà ńjọ́ kan o tí ààrẹ olórí oko tún lè jáde o láti ibì kan tí ẹgbẹ́ wa là ń wò ṣùgbọ́n tẹgbẹ́ wa tá à ń wò fún Nàìjíríà náà ni tẹgbẹ́ mi bá tún mẹ́lòmíì jáde láti ibì kan ó di dandan ká tún fìyẹn náà sínú ibi tá a ti ń rò pé ọ̀gbẹ́ni tó wá tó ṣọdún mẹ́jọ yìí ibì kan báyìí náà lòun náà ti wá ṣe bọ́ ọmọ Nàìjíríà ni kò sẹ́ni tó rò ń gbà yẹn ṣé a máa ní pé ìyẹn ṣe béèrè pé ṣé Anambra lòun ti wá ní àbẹ́kò ó di dandan pé à ń láti máa kó yẹn mọ́ bá ṣe fẹ́ ṣe bá ṣe fẹ́ rò. náà bá sọ pé òkè àwọn gbà pé òfin yẹn ó dúró bẹ́ẹ̀. wọ́n wá ní ẹjọ́ o ṣé bí ọmọ ìyá ọmọ bàbá ní gbogbo àánú ẹgbẹ́ yìí àjọ ò lè dùn béèyàn kan ò ní pé ìgbà tó yẹ kí a ti sọ torí ìgbà tó máa ta fọ́ọ̀mù kan tó bẹ̀rẹ̀ wọ́n ti máa sọ pé ẹ̀rí pọ́n ti ṣètò ṣé bí Secondus ló ṣe chairman ńgbà tán ti ṣe zoni yẹn gbogbo nǹkan tó wà nísàlẹ̀ ti lọ òkè gbogbo nǹkan tó wà lókè ti wá sàlẹ̀ ìgbà yẹn ló yẹ kó ti sọ pé ẹ wá o ńgbà tí chairman ti ń lọ sókè o president náà láti wá sàlẹ̀ o ọ̀hún sọ̀rọ̀ ìyẹn ni gbogbo irú wa ògiri wa ṣe bẹ́ẹ̀ ta wọ́n sọ pé àwọn ti lo oṣù mẹ́fà níbi táwọn ti ń du káàkiri pé ẹ jọ̀ọ́ ẹ fojú inú wò ó torí a divided house is a defeated house tá a bá sowọ́ pọ̀ ẹgbẹ́ afọ́ o ọwọ́ kan dẹ̀ rèé kò lè gbégbá dórí àsopọ̀ ọwọ́ la máa fi gbé ìgbà dórí àsopọ̀ ọwọ́ náà dẹ̀ rèé la fi ń sọ̀yà tó máa fi dún pé eléyìí táwọn ṣe yìí àwọn fẹ́ bẹ̀ wá torí tá a bá fi irú ibẹ̀ yẹn wò pé bí láti oṣù mẹ́fà làwọn náà ti ń du káàkiri àwọn ọmọ bíi tẹ́ fẹ́ gbé jáde sí nígbà táwọn dẹ̀ ti sọ̀rọ̀ àwọn ò lè dédé yìí bọ́rọ̀ pé ókè ọmọ ìyá kan náà gbogbo wa tọ́rọ̀ bá délẹ̀ gbogbo à ní lọ sáàrin ọjà ká ní tí fámìlì bá ní kíní ọ̀ ní lọ sáàrin ọjà kan ní ibẹ̀ làwọn ti máa lọ máa sọ̀rọ̀ ẹgbẹ́ wọn so wọ́n á bẹ̀bẹ̀ pé torí ọ̀hún sọ láti bí oṣù mẹ́fà sẹ́yìn láti pé ibi báyìí ni kíní yìí máa lọ o àwọn tó ti bọ́ tà ń kọ́ owó tó ti ná ń kọ́ iṣẹ́ tó ti ń lọ káàkiri ń kọ́ pé kán bẹ̀ wá pé ẹ jẹ́ kí igungun mẹ́rin ní Nàìjíríà kúrúkàkú bọ́ta kán lọ ṣe àwọn kan náà yìí sọ pé no àwọn ò gbà ṣùgbọ́n tẹ bá wo ọ̀rọ̀ ìdílé but irú ẹ̀ tá a ṣe láti sọ pé number one decision ni pé ọ̀rọ̀ zoning àti rotation yìí number one decision ní ẹgbẹ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀bẹ̀ tẹ́bẹ̀ yìí torí wọn ò sọ 6 months ago pé okay but irú ẹ̀ ò gbọ́dọ̀ tún wáyé mọ́ tí àsìkò bá ti ń tó tán ti ń ṣe ti ẹgbẹ́ wọn láti ṣe gbogbo ẹ̀ pọ̀ 6 months kan tó bẹ̀rẹ̀ sí ta fọ́ọ̀mù tó máa tà so olúkàkú á ti mọ̀ pé ibi báyìí lẹ́gbẹ́ ń lọ o ibi báyìí lẹ́gbẹ́ ò lọ o ẹ̀bẹ̀ tó wáyé nìyẹn àǹtí wọn bá wà nù ẹgbẹ́ nù fámìlì
tí àwọn àbúrò ẹ̀ kan àbáwọn ẹgbẹ́ ẹ̀ kan bá tiẹ̀ ní pé ìwọ náà mú sùúrù, ẹ jẹ́ àwò báyìí, ẹ fojú wò, ẹ fi báyìí báyìí báyìí, ṣé wọn pé gbígbà tí wọ́n ká ẹ lọ́wọ́ kò ní, ẹ jẹ́ kí gbogbo ẹ jáde. Torí èyí ti wá nígbà tó ti wá bẹ́ẹ̀ yẹn, mo rí i pé kinní kan wà tó dàbí ó ní àlàáfíà táwọn èèyàn wá láti rò nínú Àtíkù. Ṣé rí nígbà tó kọ́kọ́ wá sẹ́kọ̀ọ́ tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní custom bí ọmọdé ń gbà yẹn, ṣé mọ̀ pé obìnrin tó kọ́kọ́ pàdé tó fẹ́ láya, ìyàwó ẹ̀ ọmọ Iléṣà ni. Yorùbá ni. Ọmọ 5 tó kọ́kọ́ bí nílé ayé ẹ̀ wọ́n yìí wà láyé o. Wọ́n ṣe jẹ́ Fúlàní, wọ́n jẹ́ Yorùbá o. Àwọn ọmọ ẹ̀ tó kọ́kọ́ bí, ọmọ 5 tíyàwó ẹ̀ bí fún tó kọ́kọ́ bí, Yorùbá nìyá wọn, wọ́n dẹ̀ ń sọ Yorùbá o. Kò ń ṣe gbòòsà pé ó kọ̀ déédéé bẹ́ síbì kan nínú ilé ẹ̀. Bá a bá ṣe ń wò bí àwọn olóyìnbó ṣe máa ń sọ, ẹ̀jẹ̀ wa náà wà nínú ilé ẹ̀ o. Kò ní fi àáké kọ́rí kó lóun ò gbọ́ nǹkan tí Yorùbá ń sọ o. Kò ní fi àáké kọ́rí. Yàtọ̀ sí èyí Jagaban tó ní òun náà ní pé àwọn ọmọlúwàbí tó ń lò ní àbí kí nílẹ̀ Yorùbá. Ìyẹn dàtúngún ọbẹ̀ tàtúnṣe o. Òótọ́ náà ń sọ o. Òótọ́ náà ń sọ. Ṣùgbọ́n èmi á bẹ àwọn èèyàn wa láti ìlà oòrùn pé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀ ló wà o. Mo fẹ́ bẹ̀ wọ́n gidi. Ẹnu láti kò ń di iṣẹ́ yìí o. Tá bá finú kanú, tá forí kanrí, á dodindi o. Torí òótọ́ náà sọ. Torí pé àwọn nìkan náà tí ì jẹ olórí oko. Tẹ́ bá wo òfin ẹgbẹ́ wa, ó ní olórí oko tó bá wá sókè, wọ́n sọ pé kó lọ sí north west o àbí north east o àbí north central, ó lọ sókè. Tó bá dẹ̀ wá sísàlẹ̀, wọn ò ní kó lọ sí south west o or south east o or south south, ó wá sísàlẹ̀ ni. Ẹni tó bá wù nísàlẹ̀ ló lè jáde o. Bọ́n ṣe sọ nìyẹn o. Ẹ wá rí i pé lókè ọya náà lọ́hùn, ẹni tó bá wù ló lè jáde. Ṣùgbọ́n ṣe rí òṣèlú kò ń ṣe ọ̀jẹ̀lú. Òṣèlú à ń láti sọ̀rọ̀, láti bára wa sọ, ká bára wa rò, ká bára wa wò bá ọ̀tún wẹ òsì, òsì wẹ ọ̀tún ló ń jẹ́ kọ́wọ́ mọ́. Bá ṣe máa ṣe kò ń ṣe pé kò fẹ̀yìntì pé mi ó kàn.
torí tí Jagaba ń sọ fún wọn pé mi ló kàn ṣé oyè ìdílé ni èmi ló kàn. Àwọn ó ta mí náà lára láti sọ pé ó yẹ kí a lè fààyàn jáde láti bẹ̀. Àwa kọ́ la máa fààyàn jáde, àtinúlé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde, àwọn náà máa jókòó. Torí ṣe rí i pé eré ìdíje ni, pápá la lọ. Nígbà tí ẹnu ò bá kò ní rí bá ṣe fẹ́ kó rí o. Kíní yìí láti tún yẹ̀wò, àwọn náà dẹ̀ náà máa tún yẹ̀wò láti tún gbé. Ṣùgbọ́n nísìnyí bó ti ṣe lọ, ó di dandan fún ẹgbẹ́ wa, torí àjọ ò lè dùn bẹ́ẹ̀ nìkan ò ní. Ṣé mọ̀ pé ó dùn mí gan-an ó fi ẹgbẹ́ lẹ̀, torí ibi tó lé náà ń bọ́ ọmọkùnrin. Torí kinní kan ṣẹlẹ̀, odu kúrò mẹ́. Iṣẹ́ olórí oko kì í ṣe iṣẹ́ ẹ̀kọ́ ẹ̀ tó ń láti jókòó. Àní ibi tó lé náà ń bọ́ ọmọkùnrin. Àwọn wo ló fẹ́ fẹjú mọ́ ẹ tí ìwọ náà ò lè fẹ́ mú mọ́ wọn? Kí náà fẹ́ sọ fún ẹ tó ò lè gbọ́ pé kí ni ìwọ náà sọ? Ta ló ń bá sọ ìsọkúsọ? Tí n bá ṣerú ẹ̀ ńgbà tí ń kéré, torí níbi tèmi ti wá, níbi campus ní Lagos Island, tó bá lọ tó délé tó ń gba ilé tí wálé àbí tó ń kí ẹ lẹ́sẹ̀ tó délé tó sunkún lọ tó níta ló nà ẹ̀ tó ní ẹgbẹ́ kan, àjẹkù ìyá ló máa tún jẹ́nu lé o. A ní o bọ́ ta lọ, ta lé irú ọmọ kí ni wọ? Èèyàn kan fọ ẹ ní ẹ̀ṣẹ̀ lọ́hùn, wọn náà wá ń du wálé, wá ń du. Tó bá yí ẹ mọ́lẹ̀ lọ́hùn, kí wọn náà yí wọn mọ́lẹ̀ ńbẹ̀. Nǹkan tó ń pè lọ́mọkùnrin nìyẹn. Ó dùn mí, torí ọmọlúwàbí ni. Torí bí olóyìnbó ṣe máa ń sọ, a rolling stone gathers no moist. Ó wá bí ó sọ̀rọ̀ ọmọlúwàbí, orí ẹ̀ dẹ̀ pé Jálájọ Ṣómólú lọ. Kí ló ń wá lọ? Àwọn kan bí ẹnu níbẹ̀ yẹn. Ṣé ẹ̀wọ̀n yẹn ní gbogbo Nàìjíríà ni? Wàá dúró. Yorùbá bọ̀, ó ní kàkà kan dán ni mọ́lẹ̀ lójúde àná ẹni, àájà ìtàn àyà ni. Kí ló ń wá? Ibi tó wá lọ, ṣé kò ní sí wùrùwùrù mẹ́? Àbáwọn kan náà ní tọwọ́ bọ̀ ẹ́ lójú. Ṣé ọ̀rọ̀ olóṣèlú dé yìí? Iṣẹ́ ẹranko ni, animal kingdom wọ́n pè é. Ṣé èèyàn ṣerú ẹ̀ fẹ́ mi? Àbí ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? Wọ́n tó náwó gán mi, tó ní kí n dìde kí n nìṣó. Ṣùgbọ́n tó bá ti ní ìbẹ̀rù Olódùmarè lọ́kàn ẹ̀, tó dẹ̀ mọ̀ pé ò ṣe àṣìṣe, kò sábò sínú nǹkan tó ń ṣe, ẹrù gbọ́dọ̀ bodò. Ẹrù bodò. So ó lọ yẹn, ó dùn mí. Ṣé rí, ó ti dójú ẹ̀. Mi ń ṣe sọ nígbà tá a bẹ̀rẹ̀, èṣù olórí méje ló ti wọ̀lú o. Èṣù olórí méje. Tó bá jẹ́ pé àwọn èèyàn wa pé kán máa lọ tọ́po sórí èṣù ni o, àárí o. Nǹkan tá a bá gbìn la máa ká o. Nǹkan tá a bá gbìn la máa ká. Tán bá mú owó ìdọ̀tí wá, káwọn èèyàn wa kán dẹjú, kán dẹmú o. Torí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀, owó tí bó bá jẹ́ pé owó lẹ lọ náà fi rà yín, tó bá di lọ́la tán bẹ̀rẹ̀ sí kówó náà jẹ, tán ṣe iṣẹ́ tó yẹ kán ṣe,
tí ò sí iléèwé fún àwọn ọmọ yín, tí ò sí tí ò sọ hospital bí tẹ́ lè lọ olówó pọ́kú, tó jẹ́ pé ebi wà ń lù, ìyàn wà ń lù, bẹ́ẹ̀ bá ń pè wọ́n tiẹ̀ ní dá yín lọ́wọ́ ní ṣe báwọn ti fún yín lówó. Ṣé owó tó yẹn pín ẹ mọ̀ pé ó ń lọ jí owó ń bẹ̀ ni? Àbí ṣé òun yẹn wá jẹ́ Father Christmas, ẹni tó ń pín irú owó ràbàtì ńláńlá bẹ́ẹ̀ yẹn? Bí pé ọ̀gbẹ́ni wà ń bó ló ti rówó, kí ló ṣé owó ló fẹ́ sọ ni? Àní kí ló máa ṣe tó máa jẹ́ ìrànlọ́wọ́ fún wa, tó máa mú àwa náà ká dolówó? tó bá kówó yẹn wá fún yín ẹ gbà o, ṣùgbọ́n ẹ wúre o, tẹ bá dẹjú ẹ rí mú o. Ẹ má ṣe àbòsí, ẹ má tẹ̀ láwọn ọlọ́ṣà, àwọn alábòsí, ẹ má tẹ̀lé wọn o. Torí ibi ọjọ́ rere tó lódùmarè fẹ́ fún àwọn ọmọ yín ní kẹ́ fi sọ́kàn o. Tó bá ti ta nǹkan tọ́lọ́run fún ẹ sìn, níbo ló ti fẹ́ rí rà lọ́wọ́n o? Tó bá ti tà lọ́pọ̀, kí ló ṣe fẹ́ rí rà lọ́wọ́n o? A kì í fi kú oorun. Ká ní state míì ní Bọ́lá Tinubu ti lọ ṣe gọ́vnọ̀ rí ni, mi ò ní mọ̀. State mi rèé. A ti rí oríṣiríṣi gọ́vnọ̀ kóhun tó débẹ̀. Lẹ́ẹ̀kínní, olóhùn Bọ́lá Ahmed Tinubu, ṣé orúkọ ẹ̀ nìyẹn? Àbí orúkọ wo ló ń jẹ́? Ó ní òun lọ léèwé children home school nìbàdàn, àwọn láwọn ò gbọ́ orúkọ yẹn rí. Ó lóun lọ sí government college nìbàdàn. Ọ̀rẹ́ mi kan tiẹ̀ dé, ó ní ṣe bí GCI náà ni, tó bá jẹ́ pé government college Rágbìjí ló lọ ńkọ́, ṣe bí GCI náà nìyẹn. Mo ní mi ò mọ̀ pé government college kan tó wà ń Rágbìjí o. Ó lóun ní CPA, òye tó máa ń fáwọn accountants yẹn l'Amẹ́ríkà. Àwọn nílùú òyìnbó ACCA náà pè tiwọn. Ó lóun ní CPA. Àrí APC, bóyá APC dẹ̀ ní lóun ní, torí kò yé mi. Ó rẹ̀ dé bí ó bẹ̀rẹ̀ sí ràn bí ìgbín káàkiri. Gbogbo ọrọ̀ wa tó wà l'Ékòó pátá ni. Ìjọba àpapọ̀ wọ́n tó 40 trillion naira ní gbèsè tó wà lọ́rùn wọn. 40 trillion naira. That is 40 times 1,000 times 1,000 times 1 million. Ní gbèsè tó wà ní orí federal government. Tálẹ́nì kejì sí federal government nínú gbèsè, Lagos State ni o. Ta ló máa san owó yẹn? Mo wá ń béèrè nǹkan kan. Wọ́n níbi iṣẹ́ kan tó ń pè ní Alpha Beta Company. À ń bi wọ́n ta ló ní? Torí Alpha Beta Company yìí ló ń gba owó orí bíi Inland Revenue Service. Òun ló ń gbà on behalf of Lagos State Government. Ta ló ní iṣẹ́ yẹn, ilé iṣẹ́ yẹn? Wọ́n dẹ̀ ń gba 15% gbogbo owó tí ó ń wọlé lóṣooṣù náà fi ń sanwó fún wọn. Níbo náà ti dárú ẹ̀ lẹ́rìí? Ẹ jẹ́ ká rò pé wọ́n pa 60 billion torí ọ̀rọ̀ wà l'Ékòó lóṣù kan. 15% 9 billion yẹn every 30 days ní ìparí oṣù léèyàn kan. Ẹ̀rù ò bà àwọn ará bí yìí o. À ń sọ wọ́n dẹ̀ ń rò pé ẹ̀sín ni. Díẹ̀ àwọ̀ bọ́rùn dẹ̀ wo. Ọ̀rọ̀ là ń béèrè, ta ló ní ilé iṣẹ́ yẹn?
kan bọ́ta kan sọ fún wa o. Ó yìí ń gbà o. Ó yìí ń gbà. Toll gate tó ń pa àwọn ọmọ ọlọ́mọ sídìí ẹ̀ BLCC náà pé BLLC company tó ń gbà ta ló ní tó ń gbowó yẹn táwọn èèyàn ń san wọn ò bẹ̀rù Ọlọ́run o. Gbogbo àwọn tó ń gbé Lẹ́kì yẹn àfi kó má kọjá ń bẹ̀. Ìwọ tó bá tún gbàgbé nǹkan sílé wàá tún sanwó in a day. Owó millions gọbọi tó ń gbà ta ló ń kó fún. Káwọn aráàlú fetí balẹ̀. Ṣé rí èyí tó ń sọ pé ẹ̀hàn fún wọn káàdì wọn mo bẹ olórí INEC o. Àwọn ọmọ tó ń bá náà wọn ti rẹ́gísítà tó ń fẹ́ gba nǹkan tó ń fẹ́ gbà kọ́ kó wé wọn fún wọn o. Ká má tún dá wàhálà míì lẹ̀. Èyí tí a dẹ̀ ń gbọ́ pé ńṣe náà kidnap àwọn religious leaders ó tó gẹ́ o. Ó tó gẹ́ o. Ó tó gẹ́ o. On all sides kó lúkàkú tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́ o. Àní tí ó bá dán yẹn wò á dán tán o. Bí ìlú ṣe ń lọ sìn bí ìgbà téèyàn ní egbò tó tún wá mú iyọ̀ tó tún ra mọ́ ní. Olúkàkú yìí ń wò ó pé kí ló ń ṣẹlẹ̀ tó bá fìyẹn sí lóyìnbó á ní is the peak of insanity. What? Níbo bìkítà fáwọn èèyàn lú nìyẹn. Àwọn èèyàn yìí ń wo pé kí la ṣe fẹ́ ṣe kí ni ọ̀rọ̀ yìí tó ń ṣe wá dé mọ́ wọn kúkú ra mọ́ wọn pé nǹkan kí nǹkan tó bá wọn ìrìn kẹ́ ṣe kò bìkítà fáwọn aráàlú ni. Tó bá bìkítà fún ni ṣé báwọn aráàlú ló fẹ́ lọ ṣó lórí wọn. Èèyàn láti gbọ́tùn wá gbósì wá bó ṣe máa balance nǹkan tó máa bá kàlàáfíà lè wà nínà. So tó bá dán yẹn wò á dán tán o. Ó ti ṣẹlẹ̀ rí kò sẹ́ni tó bọ́ ṣùgbọ́n bá a ṣe ń wà yín sìn ẹ wo tọ̀wọ̀ ẹ wo ti ètò tó ṣẹlẹ̀ lánàá ní Wàsímì ẹ wo ètò tó wà ní Kwara èmi ò rọgbọ́n nù ẹ o. Ṣé rí tẹnu bá kò àmúríyá o ẹnu wa ò kò ní o àbòsí dẹ̀ ti pọ̀ jù kẹ́ni má ní ló ń bàlújẹ́ o. Àná ti wà nílé ayé ìwé tó jọ mẹ́ta kí ló dé láàrin àwọn èèyàn wa tá a lè bára wa sòótọ́ ọ̀rọ̀ tí ẹnu ò bá dé kò ká gbàgbé ẹ o tẹnu ò bá kò ká gbàgbé ẹ. Láti tí Ìgbòho yẹn bẹ̀rẹ̀ nǹkan ń wò wọ́n ń sọ wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ìgbà tó tún yá náà fẹ́ kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀. Ṣùgbọ́n bẹ́mi ti ṣe ń rí sìn èmi ò fẹ́ ká dédé wo àdúgbò wa nìkan ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sìn. Ó di dandan kí olórí oko tó bá pe àwọn àgbààgbà láti ìlà oòrùn tó pe àwọn àgbààgbà láti ìwọ̀ oòrùn tó tún pe àwọn àgbààgbà láti ìwà gúúsù lógun mẹ́rẹ̀ẹ̀rin ìlú yìí pé kán ṣe ìpàdé. Gbogbo bá ṣe ń rò síra wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá
tá a nífẹ̀ẹ́ tá a lọ wàá tún lọ fẹ́yàwó níbí wàá fẹ́yàwó lọ́hùn wàá ṣe gbogbo ẹ̀ ó ti mẹ́hẹ̀ẹ́ sì yun